àwọn sàhábà látara wípé ìsìnkú abẹ́ sí lecture lónìí ìgbà tó ní kí n sọ wípé wọ́n tún ní sọ láti ní ìgbà tó ní kí n sọ wípé sallallahu alaihi wasallam sọ wípé kullu ummati yadkhuluna al-jannah kódà bí mo ti sọ́bà náà illa man aba gbogbo àwọn ọjọ́ mi pátá ni wọ́n wọ àlìjánnà àyàfi ẹni tó bá kọ̀ tó bá sọ pé òun wọ̀. àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya Rasulallahi wa man ya'ba ìrúnsí ọlọ́run láti yóò wà kọ́ tó sọ pé òun wọ àlìjánnà. Ànábì sọ wípé man ata'ani dakhala al-janna wa man 'asani faqad aba. ẹni tí ó bá tẹ̀lé mi Ànábì mọ́ sí ó jìnà sí irú ẹni náà ní wà àlìjánnà wa man 'asani faqad aba. ṣùgbọ́n tó bá yapa mi irú ẹni yẹn òun ẹni tó kọ̀ irú ẹni náà òun ẹni tó gbé ẹrù kan rí torí wípé kò sí àkókò èmi sì jẹ́dà tó ṣe wípé mi ò láìkí kí ní tó dáa ni ṣùgbọ́n mi fẹ́ sábà sínáwó kérò pọ̀ àpèrò gáskà àti ẹ̀pèrò rárá gáskà àpèrò ó sì ní tí mo sì ń sọ mo sì mọ̀ túmọ̀ rẹ̀ wípé àti kí ni o àpèrò bí mo gbogbo àwọn tí wọ́n wà ní pátá tí wọ́n wá láti ìta kò sẹ́nì kankan tí mo sọ fún wípé ilé kan mo kọ́ o tẹ́ ń bọ̀ wà bẹ́ẹ̀ kò sẹ́nì kankan tí mo sọ fún mo kàn níyà mo fẹ́ ṣe àpèjẹ o torí ẹnu mi fi dùn báwọn èèyàn wá nígbà tí mi sọ pé mo fẹ́ ṣe irú nǹkan máa tí mo kàn sọ pé mo kàn fẹ́ ṣàpèjẹ kan o mo fẹ́ kẹ́ ẹ wá o tí gbogbo wọn sì wà mo sì gbọ́ wà síbi àwọn ọ̀rọ̀ yẹn so àpè o rárá ẹ̀dábàá wá pèrò ni ìgbà tí mọ́lámù sọ fún mi pé bó lẹ ti fẹ́ káwọn èèyàn wá sí mo ní mọ́lá ẹ̀yìn náà gbèdá bá pèrò ibi báyìí òyìn gbèrò àwọn èèyàn wá adúgbọ́jọ́ náà lórí ìlú yìí so wọ́n ní kí n ṣe ìnídá fún tọ̀n brown náà lè máa wo fídíò yìí gbẹ́n mo sì máa ra àwọn fóònù ńláńlá ẹni wọ́n ń sọ ọjọ́ kan stars wà ní mọ́ ọ̀n tí dáadáa mọ́ ẹni ẹ fi àbábà kí wọn lẹ tó bá ti má rí ní ìsìn onú rí wípé olùmọ̀ ara fóònù ńláńlá mọ́ kàtà tí rẹ̀ ń fẹ́ dá kún tán bí wọ́n sọ fún gbà pé sọ́nà tó lélẹ̀ fún mi ṣé yóò ti kún táìmù ni àbí yóò ti kó sọ́mọ̀ àwọn ní ní táwọn ń sọ ó yí àwọn o èmi ò kì í wọ́n láti ìsìnkẹ́ fún wọn kà wọ́n sọ wípé adàrinda bọ́ ní rdb so alhamdulillahi rabbil alamin so adúpẹ́ fọ́lọ́ bákan náà ni wípé mo tún kí àwọn òbí tí wọ́n bí mi náà torí tí ó bá sáwọn o lè mọ́ sí irú ọjọ́ òní yìí mo bẹ̀ lọ́n ẹ̀mí gígùn onísànyà kọ́nà bá mi ṣe fún wọn kọ́nà bá mi ṣe fún wọn bá mi àti mọ́ mi ọlọ́dì ẹ̀pẹ́ fún mi o bàbá kímù àti yá kímù ọlọ́dì ẹ̀pẹ́ fún mi o ẹnìkan fẹ́ fún mi social media àjọ kan wá lóun ti lọ síwádìí mi dáadáa òun rí pé màmá rẹ̀ kẹ́sẹ̀ ń dùn bí ṣe máa ń rìn ó là sọ gbàdó wá fẹ́ fèsì ó pè ayé ó dùn yìí gbàdó wá níwọ̀n mi rìn báyìí ní ṣe báyìí ẹni tí ó wà lẹ́sẹ̀ rárá kọ́ mọ́ mi ò sì rìn bẹ́ẹ̀ o kíyàn sí rìn bẹ́ẹ̀ kí sàbúrò ògbọ́n kẹ́kọ́ mọ̀ pé kò lè dùn mí kẹ́kọ́ tàbá tó ń rìn bẹ́ẹ̀ ẹgẹ́ ti ní ìsìn báyìí sóòrò ọlọ́run tí ó bá mi kí àwọn òbí mi náà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá lẹ́yìn yẹn àwọn àlàjá àwọn ìyàwó mi náà mú kí àwọn náà so gaskiya wọ́n sí ẹ̀ mọ̀ àjọ débì kan tí mo fi parí bí ní sọ fún wọn torí ẹ̀lẹ́ ní fi wọ́n pa nígbà mi tẹ́lẹ̀ bá rí ẹ̀ lè ṣe nǹkan àgbójú social media mo sì ń wá ìrùbá nìkan lè ṣe nǹkan ó fi pamọ́ tó mi èmi sọ nǹkan fún yàn àwọn àjàgbọ́n ló bí ń pé ẹwọ́n bí mo ṣe ẹ̀yìn ní pọ́blẹ́mù kankan tá a lè jọ sí ẹ̀yìn ẹgbẹ́ táàjọ dámọ̀ràn pé táàjọ wò pé kò ní
èmi mi jẹ́ mi o àtẹ́lẹ̀ pé yá tẹ́ bá lọ sọ́ọ́dí padà ẹni mo ti lọ sọ́ọ́dí o tó wà Nàìjíríà ẹni mo ti wà Nàìjíríà ẹ̀ mọ́jú kẹ́ mọ́ sọ fún ó ní ìdí mo fi sọ bẹ́ẹ̀ tí ẹ bá ṣe pé ìdí yẹn ó lè mọ̀ pé bóun kí wọ́n sọ́ọ́dí gan ẹ̀dá kan ní mi ìfẹ́ kéèyàn ò mọ bóun ni mo ṣe ń ṣe ìgbésí ayé mi mo láìkí láìfù kó lè lọ kírun wọlé jẹun kẹ́nìkan kán mọ́ mọ̀ kankan pààyò irú láìfù tẹ́mi láìkí mi wọ́n sọ fẹ́ ni pé àwọn èèyàn yìí sọ pé mo ti sá lọ Ghana wọ́n fẹ́ tó mọ̀ wípé ẹ̀yin ẹ̀yìn àwọn èèyàn wọ́n ń pè mí wọ́n fọ́n pé mo ti sá lọ wọ́n ní kẹ́lẹ́ bá wọn pé mi ò sá lọ mi ò kó kódà ẹ̀yìn oṣù méjì tí mo dé sáájú mo tó post ẹ̀ àwọn àlejò ń pè gan lọ́dà mi láwọn pé àyà àwọn èèyàn ń já wọ́n tún wá ní ilé wọ Nàìjíríà mọ́ torí ẹ̀rọ mo tún fi post ẹ̀ pé mo tún ti wà ní kèé ṣe torí pé bóyá kò lè bá a mọ̀ rárá ní ẹ̀dá tó lọ ń dá èmi o mi ì fẹ́ kéèyàn mọ̀ lọ́dún pa ẹ̀dá tó lọ ń dá èmi tó rẹ̀ mi ò ní láìkì náà ó àpérò à ń ṣe so mo kí àwọn náà náà mọ̀ tàbí mo fi parí ẹ̀ wọ́n kàn wà náà ní ó là mo sọ fún wọn pé a ti rẹ́ǹtì ilé mi o àwọn ní kájọ lọ owó bẹ̀ láfi wá jọ wá kọ́lọ̀ ń bá mi dúpẹ́ fún wọn àwọn àna mi náà gbogbo wọn pátá ẹ̀gbẹ́ tèmi pọ̀ kọ́lọ̀ máa dúpẹ́ fún gbogbo wọn náà táwọn náà fi débí lónìí mi sọ fún wọn kọ́ta fẹ́ ṣe mọ̀kàn nìkan wá o àwọn ọmọ kan wà táàkù ojú orí afẹ́ kó wọn o èsì parọ́ tó rà pàpọ̀ náà papọ̀ mọ́ lónìí náà ṣé òun nìkan wá o tó wọ́n dẹ́ wà ọlọ́wà mi dúpẹ́ fún àwọn ọ̀nà sẹ́wọ̀n pé táwọn ọ̀nà èèyàn ló bàjẹ́ tí bá ń fara níyàn lóò èmi wọ́n sọ ìyàwó mi kankan ọba mi jìyà ìdílé fi sọ bẹ́ẹ̀ ni wípé ìyàwó ni ìyá tèmi tó lọ́ bá ń jẹ tẹ́ni ìyá tèmi ní ó wà ló bá mi jìyà ìyàwó èmi ò níyà kankan débi táṣọ bá jọ ń jẹ in tó bá ṣẹlẹ̀ sí wa lásìkò tó ṣẹlẹ̀ sí wa á dùgbẹ́ fọ́lọ̀ bọ̀ tẹ́ ìgbà tí mo fi ń bá kò sí ẹ̀ sí orí àpọ̀lọ̀ sí mọ̀ pé yà tèmi lọ ń jẹ ìbájọ́ wọn lọ tọ́lọ̀ wájọ kádàrà fún ara wa ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ̀ pé ebi àárọ̀ ọ̀sán àtàlẹ́ kò pàwájọ kankan rí alhamdulillah kódà wọn sì fíìlì ẹ̀ lé pé kódà kọkùnrin torí pé ń ṣe nǹkan kan lebi fi ń pa wá kò ṣẹlẹ̀ rí kì í ṣe pé èèyàn fi ń dánu so ìyẹn bá ẹ wá kí n ṣe introduction tí wọ́n ní kí n ṣe àbí kí n ṣe sáwọn ọ̀rọ̀ ìtàn kí n ṣe wá introduce àwọn ọ̀wà fún àwa èmi ò ṣe àwọn mẹ́ka ṣe ẹ̀kọ́kọ́ ṣe ìjókòó ìgàn ṣùgbọ́n bí wọ́n láwọn ti sọ ń sìn pé ó necessary àti torí àwọn ìdíkọ̀ kan náà tèmi náà tún tí mo rò èmi nínú ìjẹ́dà mi ni wípé mo jẹ́ nìkan tó pé mi ò kí ń tọrọ kan lọ́wọ́ èèyàn tó bá fún mi màá gbà o ṣùgbọ́n wọ́n dùn mí tó bá jẹ́ wípé ìgbìyànjú mi kó wá mọ́ bá ń ṣàfihàn rẹ̀ sẹ́lòmí àwọn dùn mí sẹ́ẹ̀sì ráì kí ń tọrọ nǹkan lọ́wọ́ èèyàn wàláhì ọ̀dọ̀ àwọn afáwà alágbówó láti kọ́ ìyẹn afáwà nípa kọfí ọ̀dọ̀ wọn òun láti kọ́ tí ò tẹ̀ kí ń ṣe tí àwọn èèyàn tó wà tó bá ti wojú ago ẹ̀ẹ́dọ̀rọ̀dù díẹ̀ lẹ́bàá dọ́rọ̀dù ayé òdùnkọ́ jẹ́ ìsọ àbí ká ṣe sùúrù díẹ̀ ní wọ́n láwọn bá jókòó ìdùnnú náà jókòó náà gbólé lórí wọ́n bá tún jókòó náà ìdùnnú náà ni ìdùnnú náà ni so dàdó ó dà wọ́n láwọn sọ pé gbogbo ètò ìdáwọ́ àwọn fẹ́ máa ń darí ẹ̀mú ní ẹ̀sà àjókòó kọ́nà bá mi dúpẹ́ fún wọn so gbogbo àìkí ń tọ́lẹ̀ ní ọ̀rọ̀ social media ọ̀rọ̀ pé bóyá kúrò gbọ́dọ̀ sọ kó mọ́ bá sórí ibú lọ́dọ̀ Ọlọ́run látara tèmi Ànábì sallallahu alaihi wasallam wọn ló dúró ti fọ́nà àwọn ìyàwó rẹ̀ Sọfíyà èèyàn kọjá oníwà ìyàwó mi ni àwọn afáàní tó jó pé ni pé Ànábì wa fi kún wípé oníṣẹ́ ìtàn máa ń rìn nú ara bẹ́jẹ̀ sí ń flow ni
wọ́n bá sórí ibú látara òun sí ọlọ́run lọ́dọ̀ jẹ́ mi ló fẹ́ sọ tí mo fẹ́ sọ yìí. ẹlòmí lè ní ó kọ́lé sí lóògùn málàmù ló fúnlẹ̀ ó kọ́lé sí lóògùn ọlọ́run ètò málàmù ti rún bẹ̀ báwọn ó ṣe kíní kan kódà àwọn kankan ti ṣẹlẹ̀ rí tó fẹ́ mú mi tàbí ìmọ̀ yàtọ̀ sọ fún málàmù gan rí. bẹ́ẹ̀ ni nígbà tí àwọn wàhálà kan ṣẹlẹ̀ fún wọn ní àwọn kí ni èmi rò pé mi ò dà sí mo máa ń gbọ́ information kan mo gbọ́ málàmù táìmù wọn lọ sọ pé ládùúgbò tí málàmù ṣe fún yàwó mẹ́ta sí tó ṣe sọ pé òun ò wà dá sáwọn kíní yìí mọ́ wọ́n gbé tí mo sì ń kọ́lé lọ nílò bóyá kí n lọ ta o kámọ́ ní bóyá málàmù ló wà gbọ́ ìmúṣùfọ́ náà ń búra lẹ́yìn pé ìtí málàmù ṣe ń bí màá sọ o £1 ìgbà lọ́wọ́ málàmù ẹ wá mọ gbọ́ tọ́ka ẹ̀sùn wọn kó ògbà lọ́wọ́ málàmù sáà fún málàmù fún èmi lówó rí o mo mọ́ sọ dáadáa kìí dẹ̀ sọ̀rọ̀ ẹnu I'm a boss on my own alhamdulillah bí màá kọ́kọ́ wà lóko yìí mo wa mọ́tò mi wá ni yes kọ́nà sọ fún málàmù lọ́jọ́ yẹn mo kàn dákàdí mọ́sí sí ẹran tí bàbá ìjọ kó mọ́ ìtọ́ wá fẹ́ káwọn èèyàn ò tún wà bẹ́ẹ̀ gbà tí n bá fẹ́ dé kí wọ́n bá wẹ́kọ̀mù mi pọ̀ fún bàtà ń ṣe eléyìí lọ màá sọ tí málàmù ṣe ń bí o bàtà ń ṣe eléyìí lọ àwọn kan wà tá a gbéṣẹ́ fún lórí ìgbàtí ìsọfẹ́ nìkan kan málàmù àtàwọn tó sábà ládùúgbò ìdíkẹ́ náà ni wọ́n mọ̀ lẹ́ni sáà ṣe bí ò ṣe yẹ nígbà tí wọ́n bá wa ṣe táìsì málàmù wa ni àyẹ́ tí mo gbéṣẹ́ fún ọ̀pọ̀ iṣẹ́ táwọn ní kí n gbé fún eléyìí tí mo gbé fún kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ àwọn sì làwọn jẹ́ kí n mẹ́ni àwọn bá ń wá ẹlòmíì àwọn bá ń wá ẹlòmíì owó tìyẹn pọ̀ dáadáa tó ìgbẹ́ lọ́wọ́ àwọn tẹ́ rí wọ́n bá fẹ́ gbé nǹkan tó bọ́ mójútó ọlọ́run ṣàánú o Àbá Yusuf wọ́n tẹ́ kú lára ìwò ní ọlọ́wọ́ jẹ́ ẹkùn tó kí ní tó ṣe wájú yìí ẹni tí ṣe ti pẹ́ ìwọ̀n tó láwọn tó ń ta kò sí ó rẹwà tọ́ sí ẹni yẹn wá ìgbà tó wá àwọn lọ ra táìsì yẹn málàmù ní àjọlọ náà ni málàmù wa ń wẹ́sọ̀ yìí ó lè dún málàmù jọ gbọ̀ngán mọ́ bìnú abẹ́ra kí ní kan wọ́n pè ní Genesis málàmù wa dà kí mọ́ rà pé àwọn náà ní ẹni wa lọ kó 23 lọ́dọ̀ wọn ní ìfẹ́ kí málàmù contribute ẹni tó lórí ìṣẹ́ málàmù wọn bìnú mo ti fún sábàkà lówó rẹ wọ́n jíṣẹ́ kọ̀ọ̀kan mí. Abẹ́rẹ́ àlọ́tọ̀ wá ní kámọ́ wọ́n pè ìwà mọ́ ní ìsọ wípé málàmù ẹ mọ́ jẹ́ ká máa rà fúnra mi. Mo tó ní málàmù fi rí wípé ẹni tí mo gbéṣẹ́ fún un torí pé tú àwọn ni wípé tó ṣe adẹ̀wé ìṣòwò tó kíkùn mo sì ní bí wọ́n pọn something gan lọ́wọ́ ìdìsìn. Wípé àwọn agbọ́dọ̀ mójútó kí ní ìbàdí kí mo fẹ́ lò bíbẹ̀ ni wípé wọ́n ṣe mistake. Ìwọ̀n ìlú tó lọ gbá oúnjẹ àbẹ́ta ìgbóná málàmù náà tàbí wà pẹ̀lú málàmù tó pẹ́ kí ló rí ṣe fún wa wọ́n ṣe ara rẹ̀ láàrùn o mo mọ tí mò ń méjì lóṣù o mo níṣẹ́ tí mò ń ṣe o bẹ́ẹ̀ yóò dà fún ọ ọ̀dọ́ ààyè málàmù náà sì máa ń sọ wípé oúnjẹ àbẹ́ta tẹ́ ẹ rí ìtabájọ lọ bì kan wọ́n tó máa ń náwó ń bẹ̀ èmi àti málàmù dàbí mo sì fẹ́ lórí àdàbí ọ̀rẹ́ àpọ̀ rẹ̀ ṣùgbọ́n tẹ́nìkan jọ nìkan lọ ṣùgbọ́n kí èyí ṣe friend with pé afẹ́mọ́ bó lọ́wọ́ ara wa pẹ́lú mi ṣe máa wò nìyẹn ẹnìkan lè bí ní Saudi ó ní tí ó bá ní tí málàmù fún mi gbọ́dọ̀ mọ́ bìdá wọn tó wà oníwà gbọ́ málàmù rẹ̀ lọ dúró yìí abẹ́ ẹ̀kọ́ lẹ́tì mẹ́rin kan rí fún ẹ̀jẹ̀ ẹsẹ̀ káfíńtà fún ẹ̀jẹ̀ tẹ́lọ̀ ọwọ́ kan lẹ́tì lọ́yìn so wọ́n níṣẹ́ tí mo sọ náà lẹ́bi bárọ́kà sí so ìyẹn number 1 lábala ti málàmù tí málàmù ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ìwọ ni kó mójú tó lé ayé rẹ̀ wà lọ́ọ̀hì Facebook tó rí èmi ò gbowó ń bẹ̀rí o ìgbà owó ń bẹ̀rí láyé ìgbowó ń bẹ̀rí tó ń fọ́ wípé irú ohun tí mò ń ṣe lónìí yìí oríire àwọn àfáà mi online Sheikh wa Ìsàkọ́fí
bákan náà àwọn ṣéèkì mi Tìrìmìlì Sulaiman àwọn afáàmì tó kù àwọn ohun tí àdúgbò yẹn afáà tẹwà ní kálẹ̀ ṣùgbọ́n sẹ́rà ìkí ń béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn yẹn ẹni pé mo sọ wípé ọ̀rọ̀ afáà alágbó láti rí ṣé ìjọ tí wọ́n kọ́ lọ lé pé wọ́n ní nǹkan mẹ́ta mo ní tí n bá ti lè ẹ̀ǹdí ọ̀mẹ́tẹ̀ẹ̀ta ó ti tó alákọ̀ọ́kọ́ fáfàní àwọn ọmọ lékè lọ alákọ̀ọ́kọ́ ibi tí mo gbé tí mo lè náà sún lékè ó sún ọlẹ́lẹ́ẹ̀kejì ní tí mo wọ̀ wọ́n fẹ́ ṣe yọkà àbí méjì náà mo rí òfin sáà lọ́pọ̀ síra wọn ó ti dà ẹlẹ́ẹ̀kẹta ní tí mo jẹ tí bá ti ní mo complain tí bá sà ti rí mo ló ti dà ìyẹn wá mo build life mi lé lórí èmi ò tó bá fún mi nìkan màá gbà o mo rò pé tó bá fún mi ní nǹkan màá gbà o ṣùgbọ́n wípé kí wá mọ̀ pé ọ kí wá mọ̀ ṣe rárá alhamdulilayi rabbil alamin social media àgbò ń bẹ̀ mójútó láìpẹ́ wọn kò social media ló di tí orí bí social media kọ́ bá rò bẹ́ẹ̀ àwọn òkú lè rí ṣe pé social media làwọn yẹn ti ń rówó wọ́n rò bẹ́ẹ̀ o èmi ò mẹ́lò mí sọ pé àwọn èèyàn gbowó ń bẹ́ẹ̀ o jìbìtì bó o nínú iṣẹ́ tí mò ń ṣe presently mo sì ti ní bí òṣìṣẹ́ bíi 9 yes tí mo ń sanwó oṣù fún tọ́rọ tó wá mi sí rádá fún wọn gẹ́gẹ́ tí ní ìsinmi àgbówó ń bẹ ẹlẹ́ẹ̀kẹta ń gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí náà àfáà Saheed Shittu mo lè fi gbogbo ẹnu sọ wípé bá a ṣe ń bẹ̀rẹ̀ prógráàmù yìí làwọn náà mọ̀ wípé oníyàwó 3 ń sílé wọn mọ̀ rí lájẹ àjọ sọ́rí ẹ tó bá mọ̀ wà mí tó bá súnmọ́ mi dáadáa sábàkà lè sọ tó bá súnmọ́ mi dáadáa ó mọ̀ wípé wọ́n yà mẹ́tẹ̀ sẹ́ńtẹ̀ mọ́ ní ṣe wá gbọ́ bẹ́ẹ̀ òǹkọ́lé kan lọ́wọ́ ìwà mọ̀ tẹ́ bá lè ṣe fún mi lórí rẹ o ẹ̀mí mi ò ní ìmọ̀ bẹ́yàn sí mọ́ gbé kalẹ̀ kìí ṣe ti gbéraga o wàlúwà inú wà ká kọ́ra àwọn ṣe fún torí èmi bá wọn gbé mo dẹ̀ mọ́ mo lọ sí gbèsè ayé ó dẹ̀ pè wa dóò láwọn àsìkò kan ìyẹn lè pé kí ni yóò fẹ́ pè mọ́ o àwọn ẹ̀fẹ́ sàánù mi tí mo ń sáyé kò pè mí o wàlúwà ìwọ̀n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ òṣùgbọ́ àti mi nínú mo fẹ́ sàánù mi o wọ́n tẹ̀yẹ̀ bá dúró yóò padà pè náà torí sórí dípín tìrẹ yẹn ò ní ìlú sí ẹ̀ àwọn èèyàn pè sórí program lórí Facebook wọ́n ní àfàmù ń pè yín wọ́n fẹ́ kùn yín lówó ni tó ní mo rí bẹ́ẹ̀ gbé kọ́ àwọn èèyàn mọ́ gbọ́ dáadáa táwọn èèyàn pé wọ́n fẹ́ fún yín lówó ní àsìkò àpé pé wọ́n ní tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n sàtọ́ kó fẹ́ ṣe online class in dollar time wọ́n tí ò bá ti síyùn gbàgbé business day náà ṣe ìyẹn so Saheed Shittu tó dáhùn kankan ṣẹlẹ̀ àwọn èrí tí mi ò fèsì wọ́n ní bóyá àwọn nǹkan kan ló jọ pawápọ̀ tó ń ṣe fún mi tí ń fẹ́ kó bí ń pè wọn rí láyé bíbí ẹ̀kù lórí nǹkan rí kò ṣẹlẹ̀ rí níwọ̀nba èèyàn náà wà òkè ìwọ́n ní kó gba tító pẹ̀lú tó bá ní tó bá sáàyà ṣéèkì kan jókòó yìí mo sì bọ́ àsìkò ọ̀rọ̀ wọ́n ti sọ́jọ́ kan fún wa rí pé àwọn ti ṣiṣẹ́ táwọn gba 3,000 àwọn gẹ́lẹ́ ti gbàgbé pé 3,000 làwọn gbà yes 3,000 naira ustaz fúnlá bó ti pé mi náà wọ́ọ̀kì sẹ́kàn sí abẹ́rẹ́ central mosque 3,000 náà fún mi bá a ṣe padà jà fún tákìrín oní títì rẹ̀ ti fún mi sálárì láwùjọ àbò náà ti dáadáa wọ́n mọ̀ pé mi ò jẹ́ bí gbọ́dọ̀ tó wá síbi nìkan ìlú tí mo ṣe 2014 lọ́la mi dúpẹ́ fáwọn náà so mo ní ìdí àti sọ àwọn abala mẹ́tẹ̀ẹ̀ta mo níṣẹ́ tí mo ṣe tí wọ́n bá fún mi ní ìgbà pé mi ò ní gbà ṣùgbọ́n mọ́ rí wá rí wípé bóyá social media yẹn o ìwúlò tí mo social media ṣe fẹ́ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn bá mọ́ gbà lọ́ṣọ́ ìrà sáwọn wọn fi ṣe káwọn yóò lè bá ṣàǹfààní nípa ẹ̀sìn títí àwọn ṣẹ́kùn wọn sọ wípé sẹ́ráfà àbúmọ́lẹ́dí bí kásà sí fídíò kó pàfẹ́tì kó ṣe dáadáa kìí ṣe tó ní kálẹ̀ bàrọ̀ wọ́n bẹ̀ bẹ́ẹ̀ mi ṣe mọ́ ṣe ti pẹ́ táwọn ti mọ̀ mí nù nature tèmi ní káwọn yóò sáà ṣe kí ni o àǹfààní kìí ṣe àyàmí èsì ìjà bí mo ló lọ àyàmí ìjà bí mi ò ní mo rántí ọ̀rọ̀ tí mi àti ìjọ sọ orílẹ̀ òde ń sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi sọ̀rọ̀ wọn ní kí wọ́n pé òun ṣe mánéjì ìyàwó méjì wọ́n láyà káàtì mi nù ọlọ́wọ́ bá mi ṣe ń yọ 500 àrùkù rẹ̀ àwọn ní tẹ́pẹ́ àwọn ní tó bá kú 20,000 àyàwó ti yàn já mi ò já ìmí ò tún wà ẹni pé mo ń tẹnu mọ́ ní tí mo kọ́ lọ́dọ̀ ṣe ètò àyè náà
ìsáta ṣẹ́ẹ̀kì ní òtò wá gbogbo kàlẹ́ níbi ìdìbò ẹ̀ gbogbo pàṣùgbọ́n àríwọ̀ sí gàtà ó pàpá ìsìnbọ́lọ̀ ní ní ó wà ṣùgbọ́n kéèyàn sábàkà lélẹ̀ tábàbẹ́ sí nǹkan mí wí mọ́ ní ní ẹ̀ká kó sùúrù kìnnà àìmọye ìgbà mọ́ sọ fáwọn ìtàbájọ́ sọ̀rọ̀ yìí sábàkọ̀ sọ wípé wọ́n ló sì wá sí o òbí àwọn mí kàlẹ̀ pẹ̀lú pé bá ti sọ pé kéèké wọn ò pé kò sí mo fẹ́ san oṣù mẹ́fà lẹ́yìn ní àtàwọn ọmọ mi yóò sì sáré wá sí ni mo wá ní mọ́ kódà àwọn kan wà tó ti gbà ní sí tí n ti ṣiṣẹ́ rẹ̀ kan ní ti ṣiṣẹ́ sáwọn tábà ní ṣiṣẹ́ so bọ́ọ̀lù wọn ṣe ń wá sí rí èèyàn ìwọ́lé mọ́ mọ́ ni kì í ṣe pẹ̀lú bóyá ó ń béèrè owó àfà mi ṣé tìmí sọ sọ wípé àwọn ìgbà táwọn fẹ́ yàwó kejì nìkan ní kò tí tó ṣe kejì wọn ní ìgbà tí mo ṣe kejì náà ni mo lọ ra lẹ̀ kò tí ń ṣe kejì nìkan bí a tó bá ṣe kẹta bóyá pa ní tùṣe èmi náà lọ sí lọ́rọ̀ yìí omi bẹ̀rẹ̀ sí ń ṣe sí ní ṣe kí ni o àdúgbò fọlọ́ so mo kàn nídà ti kílẹ̀ àwọn ibi bẹ̀yẹn sòtòrò ó pàtàkì torí tó wọ́n ń sọ àwọn ìgbìyànjú tí mo ṣe àti wàhálà tí mo ṣe lébi tí mo dé yìí láàpẹ́ tó wá sọ pé ẹ mọ́ dáná òfin mọ́lápù náà ló ṣe fún yóò dùn mí tó bá sì dùn mí ọlọ́run bá ó ṣe kí ni o yóò bí ọ òjò bá lọ kí wọ́n á introduce àwọn àfáà lórí àsìkò nínú àwọn àfáà wa tí wọ́n wà ní kalẹ̀ mọ́lápù mọ̀ kí wọn àwọn òye mọ́lápù mọ̀ ẹgbẹ́ tó fà ní pé sẹ́ni social media àwọn èèyàn ọ̀gbẹ́ tó bá ti ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ pé bá ṣe ń ṣe bóyá torí owó kan tá fẹ́ rí kò lè wà rí bẹ́ẹ̀ mi ìsọpẹ́ lómi ò fi wá owó ṣùgbẹ́ mi o málámù o àtàwọn tẹ́mi mọ́ o ó sórí social media owó tẹ́mi ti ná sí social media láyé mi àpọ̀lẹ́ ò tó ṣe nǹkan mo ti ra ìfúkúrẹ́tì kan rí mo sì rà ní 1.something million lápò ara mi mo gbàjọ́ mo sì lọ́ fi rà yes wọ́n rẹ̀ tó bóyá owó kan náà fún wọn bẹ́ẹ̀ kí ní kan náà rárá gbàgbé rẹ̀ àókù kan tí ì fi fún un torí wọ́n tó bá jọ máa kẹ́kọ̀ọ́ pé ẹ̀rí pé kò dá ọbẹ̀ tó náà ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ń wá èmi ò gbowó ń Saudi o ilé ìparọ́ fún ọ ó ṣe pàtàkì ìdí sì ni wípé wọ́n káwó jáde àti ní wọ́n káwó àwọn àbáwá kúrè wọ́n káwó ń bẹ̀ báyìí wọ́n sọ wọ́n látara wípé mo níyàwó tó jẹ ọkọ̀ náà tó ná wálé dáadáa ẹ̀kùn kí n lẹ́ ọkọ̀ náà owó tí mo ti ná láti fi ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ara mi ó tó ṣe léyìí délé ń tù mo ti wálé ní ọkọ̀ pè láti ẹgbẹ́ jí nípa ṣẹlẹ̀ mo sì lọ sí ìdárọ̀ ẹjọ́ ẹ̀fọ́ ní kàṣírọ̀ nílẹ̀ àti délé o mo sì lọ ra next available flight tó níye tó jẹ́ ìlé gbàgbé ọdún yẹn last year bí ẹ̀ máa rún wá láti Saudi ẹ̀ kápẹ́ ní Saudi sanwó tíkẹ́ẹ̀tì àwọn afáwọn alájókòó yìí èmi ni mò ń ṣe gbogbo ẹ̀ fúnra mi èmi ò gbọ́ ní sọ pé tẹ́lẹ̀ rí àbòsílẹ̀ láwọn ṣe wà tó bá ti lọ sí Saudi èèyàn bí 1000 tó ń lọ Saudi o mọ̀ wọ́n o wá rí èèyàn méjì mẹ́ta tó lè tọ́ka sí pé Ọlọ́run ṣe oore fún látara bẹ́ẹ̀ o wá fún èèyàn méjì mẹ́ta yẹn sọ àwọn tó kù àbòsí ni wọ̀lọ́ àbòsí ni tá a bá ń lọ Saudi ó yẹ kẹ́ mọ́ fún wa lówó ni màá tó wálé tó máa béèrè lọ́wọ́ mi ọ̀lẹ́ alábòsí ni ọ́ ẹ̀nà ìrànlọ́ fún stúdẹ́ǹtì wọ́n pẹ̀sẹ̀ ní sáré tí mo ṣe fídíò kan lórí pé bóun stúdẹ́ǹtì ṣe ń yìí àwọn èèyàn bá mi jẹ́rẹ̀ wà pé àkóhùn sí mo táwọn fèsì nínú àwọn ọdún tí mo ṣe yìí o wọ́n fún ayé 40 èmi ìdáná rẹ̀ ẹ̀fẹ́ tí mo dáná ṣe aláàmù dún èéfín gbàgbé aláàmù lọ́ bá dún ṣe mo ti ilẹ̀kùn wọlé ní tó bá lọ bí mọ́sáàkì wà ló bá sí ọmọbìnrin tó wà lọ́yìn kọ́lì ìtọ̀rí sáfàrọ̀ ìdàbẹ̀lẹ̀ ló ní wọ́n fara mi àtijọ́ ìgbìyàn ti dáná mọ́ wọ́n ti fọ́ kówó jẹ wá ní ìsìn ṣùgbọ́n gbà yẹn gan 5:30 ni wọ́n ná ní mọ́tò àrùn nínú 8:40 màá ṣe dátà màá ṣe gbogbo ẹ̀wọ̀n yòó ní kú kó tó máa ń ṣẹ́wó ni màá dẹ̀ ra tíà ẹni tó bá ti wọlé ẹ̀ tó bá rí tíà lọ́yà àní àwọn afáàsáwọ́ ni ó ti kó tíà wà mo fowó rà á ní sọ́bìsì ẹ̀ ti yàtọ̀ sáwọn ọ̀gbọ́n àwọn afáwa ni wá bí ó ti yàtọ̀ ìyàwó kan náà rí bẹ́ẹ̀ òǹdó kankan Saudi ìsàrí wọn lọ lẹ́yìn wọn lọ lẹ́yìn wọn lọ na bí fún ẹ̀kọ́ tí ṣẹ́bì sọ gbogbo mù àgbà tó ti wọlé yìí gbogbo mù káfà tábà dàpọ̀ gan kò lè kọ́ ilé yìí
àbòsí wá ń táwọn èèyàn wá ń ṣe fáwọn èèyàn kéṣe tó rí tèmi torí mi ti gòkè odò káfárá tó já èdè tó rí tèmi mọ́ òun ni wípé 840 yẹn ẹ wá calculate ẹ̀ sówó Nàìjíríà ẹwà tó ti ń gbà ní Saudi wà lọ́ọ̀yẹ̀ ń sàmùsí ni torúkú dẹ̀ sí wọn ní kó wá ní Nàìjíríà o Saudi náà ti ní kó náà wọ́n bá lọ́wọ́ tí ń gbà ó gbowó àwọn tí ń ṣiṣẹ́ oṣù lọ standard of living sí high ní gan so kìí sọ Saudi àsìkò tí ń lọ gbọ́dọ̀ sí àwọn nǹkan tí mo fẹ́ sí wọn so mo kí àwọn ṣéèfì mi màá ní kán yọ̀ǹda fún mi ọ̀dẹ̀ mọ́ yọ̀ǹda gbogbo náà ni káyí kí n kọ́kọ́ kí àwọn bàbá wa Al-Wazir torí wípé wọ́n fi débì ìsọ́ta fẹ́ sí fún mo kàn ní ṣéèkẹ́ wá mo kàn fẹ́ ṣe bí má dúpà náà ni èmi ò sì gbọ́dọ̀ àwọn tí mo pè àwọn tí mo sábà fún sá àní tí mi ń pè lọ́rọ̀ tó fẹ́ sọ yìí náà kìí ṣe ta pàtàkì ṣùgbọ́n àti mo pé yóò dùn mí owó nìkan wà níbi torí mo rí wọn bíi pé bí ara mi pé ẹ̀jẹ̀ mi ni wọ́n ọlọ́ọ̀dì ṣùgbọ́n mi náà wà bẹ́ẹ̀ tí mi ò rántí pé látara pé ìfẹ́ kó pọ̀. Minister for Islamic Affairs. Bẹ́ẹ̀ yes so wọ́n ṣe pé mo ní wọ́n ní tọ́lọ́bìnrin kọjọ́ ti wọnú torí last week náà ni ìjọ Monday tí màá ṣe mistake mo pè wọ́n táàsì Sunday wọ́n ní tó bá jẹ́ wípé àárọ̀ Sunday mo bá pẹ́ àti mo wá nírọ̀lẹ́ ni àwọn wà lókè nǹkan fáwọn láyé káwọn owó sáwọn níbi káwọn lọ pé táwọn bá tó ní ìdáwọ́ sàmọ́ bọ́ọ̀lù àwọn ẹnìkan mo pè ẹnìyàn méjì mo pè báwọn tí wọ́n wá wọ́n tó wá bẹ́mì ṣé ìfìmọ́ ilé àwọn àná wọ́n ní ó gbọ́ àwọn nítorí pé mo ẹ̀sẹ̀ sọ́rí nítorí mi àwọn sí nǹkan rí pé àwọn wà ní wá àwọn wá rí pé ìjọ yẹn ó ti fún gan ó ti ń jọ kí wọ́n bínú àti àfá Abdulhakeem Al-Kutubi àwọn méjèèjì tí mo mọ̀ tí mo pè ọ̀nà ènìyàn ṣéèkì wa Al-Wazir ọlọ́bàá dúró tí so ẹ ṣeun gan mo mọ́ sọ gbà pé a lè sọ̀rọ̀ yín tán ọlọ́yìn ìwòdẹ̀ lélẹ̀ generally ìwà àwọn èèyàn mọ́wò tó bóyá bẹ́ẹ̀ sí máa ń sàpẹ̀lẹ̀ àwọn èèyàn ẹlòmíì gan ó fẹ́ lè pè mú jámọ́là wọ́n mo ní ó ti di ẹ̀jẹ̀ ó ti di tó ti wà ń wò bẹ́ẹ̀ ọlọ́bàá dúró tí yàn bákan náà àwọn ṣètò wa èmi dára àwọn ọkọ̀ wọn ṣùgbọ́n ìyẹn mo fẹ́ pé wọn ọlọ́bàá tó pé fáwọn àdérò àwọn wa sí ìkà mọ́ rí wọn kò sí èmi ò tí rí wọn rí ọba mọ́ra wọn àyàfi tán bá wà ní the other room lókù bọ́láwà ètò kú àdémọ́ rí ọlọ́bàá tó fẹ́ ìyàn orí táì bákan náà ni wípé àwọn tó tẹ̀lé wọn wá àwọn ṣéèkù wa civil awliya àwọn afáàtì wọn tẹ̀lé wọn wá náà wọ́n á fi yẹn lọ sọ́dọ̀ àwọn ṣéèkù mi lágbówó àwọn ṣéèkù wa lọ sí ìdàkà kọ́fí tí mo lè sọ tí wọ́n sọ pé oríire wọn lélẹ́ ìtẹ́ àbúkẹ́ ìta àwọn náà mọ̀ gbé bẹ́ẹ̀ wọ́n tí wọ́n mọ̀ ní wípé ìfọwọ́ náà kan fi débí mo lè bá àwọn náà kọ́ wá ń kéwò torí wípé àfáàlù tí wọ́n kọ́ kéwò lọ́dọ̀ wọn tó jẹ́ ṣé Sulaiman lórí ìwò làbí tán wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà kọ́ mi kọ́ àrùn bẹ́ẹ̀ àwọn náà kọ́ mi kọ́ àrùn ṣùgbọ́n torí báwọn náà tó jọmọlé kéwù fún àwọn àfáà wa wọ́n wá ní ibi tó kéwù dé ọ̀nà àkọ́kọ́ lè dé bẹ́ẹ̀ ń pọ̀ àkọ́bí náà lọ o wọ́n wá sọ fún ìjọba pé àtúbà kò tó lè gbó báyìí tó rẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ń lé o àmọ́ ní gbò wọ́n ti du àsìkò wẹ́fọ́ náà tó ṣe wa ọlọ́ọ̀bá yìí kọ́ wa dúró sí ìtẹ́ ẹ̀kọ́ wa olóòlà lòdì sìn tá a sì máa ń lòdì sìn àwọn tó bá mi ṣiṣẹ́ wà bí wọ́n sọ fún wọn wípé ìfẹ́ gbọ́ wípé ìbọn ti gba nọ́mbà ẹ̀ tí ń kọ́ mọ́ rẹ o wọ́n wà bí wọ́n lè jẹ́rìí sí torí ìfẹ́ gbọ́ pé owó ilé mi ló kàn ẹ̀jẹ̀ ẹ̀ sàánú mi nù mo ti sọ oṣù kan wọ́n béèrè nǹkan ká o èmi náà béèrè nǹkan ká o lẹ́yìn ìfẹ́ rẹ̀ pé bóyá àdìgbẹ́ni mo rà gbà àdìgbẹ́ ṣe kí ní kan ọ̀rọ̀ àwọn náà fẹ́ dá sí ọ̀tẹ̀ ìjọ ẹ̀ sàánú mi nù irú àwọn nǹkan bá mo mọ́ sọ fún ọ wípé ẹ má bínú tí n bá lé o ṣùgbọ́n ẹ má gbàgbé wípé nǹkan àjọ kọ́ nìyẹn o lọ́dọ̀ àwọn àfọ àwa ní lágbowó. bọ́lá tó fẹ́ gba àwọn òṣìṣẹ́ àwọn tí mo mọ̀ tán rí bá àfọ àwa ṣe rí bẹ́ẹ̀ mi náà ṣe rí àwọn ọmọ lọ gbà tí mo níwò pé àwọn ará ilé ìbò náà kọ́ mọ́ wọn
láàgbà tó máa fi yẹn láti máa béèrè ó máa dùn èmi gan má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run last person of my class 090 31 32 41 12 agbọ́dọ̀ sọ náà so bákan náà mo kí àwọn ṣéèkì wa tìmídì Sulaiman Owólabí ọlọ́run nígbà tó dúró sí ọ̀rọ̀ pé bí mo lè sọ fún yín bàbá àbádé náà mo sọ fún yín mo rí gbóhùn lára yín ó sì ń dójú àná ọmọ sọ fún mi wípé tó bá ti lówó ti tó mi ètò ọ̀bá náà ti lówó ó ti ṣe kí ni o ti tó mi so wọ́n mọ̀ pé àtẹ̀lé àti yín náà láàjọ lówó yàtọ̀ tó yẹ mi kò tí ì ní báyìí ẹ̀yìn tí ì ní. Àwọn ṣéèkì wa àbúfátúlù láì àwọn náà ra fọ́ọ̀mù ṣàkófí fún mi ẹ̀yìn tí bàbá wọn ti gbàgbé mu mọ̀ ṣùgbọ́n mi ò gbàgbé ọlọ́run mi dúpẹ́ fún kí wọ́n padà sọ́dọ̀ àwọn ṣéèkì wa Habibullah Adéwuyì ọlọ́run mi dúpẹ́ fún níwọ̀nba ó kéré ó pọ̀ èmi máa ń sọ láti ìlànà pọ̀ ìtàn náà màá fẹ́ iná sínú ìtàn mi. ayé wo wípé àti ìkẹ́kọ̀ọ́ fúnra wa ṣùgbọ́n èmi máa ń rí yín ní oníṣàbí tí mo lọ báyìí ní ìsúwáì àwọn náà bá wa sọ ní ìtàn rọ́ọ̀kù wa tọ́lọ̀ bá mi dúpẹ́ fún wọn tọ́lọ̀ bá mi dúpẹ́ fún wọn. wọ́n sọ wá pé nínú ẹ tó dùn bá ṣiṣẹ́ láyé tó bá ṣiṣẹ́ tó sì ní rígírẹ́tì bàbá wà ní wọn ẹ̀bẹ́ẹ̀ kíkùn àti gbogbo bí lọ́yìn tí àwọn tó ń san sálárì táwọn èèyàn sì lọ bí iṣẹ́ nọ́mbà 1 òun ni wọ́n. nínú àwọn tó sì ń gba mọ̀ṣúrù láti Sáúdí tí wọ́n sì ṣe kọjá bí tí wọ́n ní wọ́n wọn ní dáadáa gẹ́gẹ́ bí mo fi lọ́dún wọn wọ́n sọ lẹ́yìn wọn náà o ìbínú wọn kò sì ní ọgbọ́n kúrọ̀ nọ́mbà 1 ni wọ́n nọ́mbà 1 òun ni wọ́n tábà kọ́ sọ́lá sí fún yẹn tán ẹ mọ̀ jẹ́ ń sọ́jú bá mi káyọ̀ mọ̀ pé hábà náà pọ̀ ṣùgbọ́n mo rántí wà tó fẹ́ lọ sí Haúsá tó fẹ́ lọ kí wà lọ bá òkú ọ̀gá ẹ̀fẹ́ ti ṣe ń lẹ̀ ọ́ àwọn ní fẹ́ lọ sí ilẹ̀ Haúsá wọ́n ti gbọ́n tó kù mí lówó gbà ẹ̀ láti ẹ̀ dáadáa èmi ò gbàgbé ọlọ́wà mi dúpẹ́ fún ìṣẹ̀lẹ̀ kọ́nà ti ṣẹlẹ̀ sí mi nígbà lẹ́kọ̀ọ́ iná ni bàbá ìwọ́n dúró gan lórí àwọn fámìlì mi nígbà ẹ̀ ọlọ́wà mi dúpẹ́ fún torí ẹ̀kọ́ wípé irú nǹkan ẹ̀gbọ́dọ̀ mọ́ pé ni àwọn ṣèkọ àbíbílà ìjùmọ̀ àgbàbíàkà táwọn náà ti lọ báwọn náà ṣe rí òun rẹ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí í ṣe online class àti ìgbà wọn mọ́ ọ̀rọ̀jọ́ ti lọ ìgbà yẹn àti ìyàn owó ń bẹ̀ ọgbà àtọ̀ owó ń bẹ̀ àfáàtì wọn sọ̀rọ̀ tó kàn gbọ́dọ̀ wọn sọ̀rọ̀ ìgbà yẹn wọ́n kọ́ àwọn èèyàn wọn sì gba owó àwọn eléyìí dáfà ní ọ̀la yẹn gbà àfihàn owó nígbà mo náwó sí mi gẹ́gẹ́ mo mọ́ náwó sí nígbà ṣé kí náà bá mi fáwọn èèyàn bẹ́ẹ̀ wọn sì gbowó bẹ́ẹ̀ làwọn àfáà mi bẹ́ẹ̀ ṣé kàn wọ́n kò sára bí ṣé kùrú sí àtàwọn àfáà mi tó ṣe pé wọ́n gbowó wọ́n kàn ṣe ìbáraẹ̀sì àrùn ṣùgbọ́n adúpẹ́ fọ́nà wà tí ń rówó rẹ̀ àtòlá wọn rówó rẹ̀ ní àdékù wọn mọ́tò rà ní ìsanwó wọn tọ́lọ̀pọ̀ wa dúpẹ́ fún tọ́lọ̀pọ̀ wa sí ara fún àti gbogbo àwọn tó tẹ̀lé wa àbótọ́ yín náà ní ọ̀rẹ́ mi dáadáa tọ́lọ̀ wa mi dúpẹ́ fẹ́ yìí náà. bákan náà mo kí wàlá ó yẹ kí n kí wàkílù òrò àfáà mi ni wọ́n wàlá àfáà mi ni wọ́n ṣùgbọ́n ilé mi rí báwọn tó wà níwò tí wọ́n ṣe tó wọ́n jọ mí lójú ilé àwọn fún àdẹ́ pé wọ́n kọ́ mi rí torí mo lọ sí ìsìláàmù dín rì ṣùgbọ́n mi ò pẹ̀lú ẹ̀ báyà wá sáadá káàkiri nǹkan bẹ́ẹ̀ bá lọ pẹ̀lú ìgbà àkókò ní sáadá ẹ̀kọ́ mi ìtumọ̀ tó lọ àti ìlú kọ́ mi rí ọkọ̀ ọkọ̀ sí mi náà kọ́ mi gbà wàlọ́ọ̀hì ọba wàzíù náà kọ́ mi gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kó pẹ̀ láàrin bí oṣù kan ní ṣùgbọ́n mo mọ nǹkan ẹ̀ mo mọ̀ fún wọn. nítorí wá sí mílẹ̀ mọ̀ ní wípé wọ́n mọ̀ nígbà ìbá mọ̀ mí o ṣùgbọ́n wọn èèbá yẹn wọn èèfì yẹn bá mi lò oníyàwó mẹ́ta láti mọ́ bá mi lò ó dẹ̀ wọ́n jọ mí lójú gan. ẹ̀rọ sọ́jọ́ kọ́kọ́ sí mi pé mọ̀ lọ́ ní àsìkò yàwó mẹ́ta èmi gbọ́n yìí níṣẹ́ wọn bá yín lò náà nì kọ́nà wa mi dúpẹ́ fáwọn náà tó mo kí wà kí wọ́n á kí Malam Yusuf wọ́n ní ọkọ̀ mú sàn àwọn ọ̀nà èmi bẹ́ẹ̀ kí àwọn kan kí n tó kí òun bàbá tán kí. Ìyàwó mẹ́ta làwọn náà. Ìyàwó mẹ́ta làwọn wọ́n náà. wà wọ́n tó wà ẹ̀dọ́kù àwọn ẹni tó sọ fún wa pé àwọn tó àwà á wà á sọ mo náà gbà
tó wá. Ìtọ́lọ̀wọ́ àdúgbò fún wọn. Àgbà mọ́làmù ló sọ fún wọn. Ọwọ́ mẹ́sẹ̀jì mi, ó jọ mí lójú gan. Ẹlòmíràn sọ pé àgbà tó ti pè mí nínú kù ní ìkù ní wá ọ̀gbọ́n Yorùbá nìyẹn. Ọwọ́ mẹ́sẹ̀jì mi wípé àkókò oríire ilé o, àwọn ń bọ̀ wálé tọ́lọ̀ dùn. Bí mọ́làmù ti sọ fún wọn náà, èmi náà ni ẹgbẹ́ sẹ́ńtì mo ti gbà yín náà nù. Ó ní mo gbọ́ pé ti gbọ́. Wọ́n dà, ó sì yẹ kí mi náà sáà pè yín. Ó kò lè kọ̀. So akí àwọn náà. Mo rẹ̀ kí mọ́làmù wá Yusuf Adépọ̀jù. Ẹnì kan sọ wípé ìgbà tí wọ́n ṣe lè mo fẹ́ sọ. Mo fẹ́ ṣe ni wípé mọ́làmù rí ní tí mò ń ṣe yìí. Bí ìgbà tó ṣe bá àwọn kankan làwọn ń ṣe. Mo dẹ̀ sọ́dí wọn dé bẹ́ẹ̀ mo ní bí wọ́n ṣe tòótó. Ó dà mo fẹ́ lé ní mọ́làmù dùn ju èmi gan lọ lónìí. Ọ̀gbà ẹni tó sọ pé àti wàhálà bọ̀ rẹ́ ni wá. Ẹ̀gbọ́n àtàkùrọ̀ ni wá. Ẹgbẹ́ tí mo ti báyìí. Èmi kò nífẹ̀ẹ́ mọ́làmù gan o. Kìí ṣe torí nǹkan kan. Kì í sọ̀rọ̀ owó. Ìwọ ló rò kó kéré. Ọlọ́run ò kéré rẹ̀. Sórí mo sọ̀rọ̀ pé nígbà tí mo tọrọ kò ní dáa fún mi náà lè lò dáa fún ọ. Ìwọ ṣe kámọ́sẹ́ wà láì. Wà lọ́ọ̀yì. Mọ́làmù ṣe wà ìtàkùn wá fẹ́ lọ gba ìfọlọ́wọ́ mọ́làmù ni. Ẹ tó lawọ́ mọ́làmù. Ẹ tó lawọ́. Òní mọ́làmù kì í sáwọ́. Ẹgbẹ́ ti ní ìsinmi. Bọ̀ kí ẹ ti mọ́làmù náà ní. Mọ́làmù ìṣẹ́ tó ní. Tó bá yẹ mi ò nífẹ̀ẹ́ mọ́làmù nígbà kan tí wọ́n ń ṣe tí mo tọ́ dì wọn ni wípé mo rí pé mo ti mọ́làmù ṣe bẹ́ẹ̀ rí àtẹ̀tọ́fẹ́ sí January yìí lọ́ọ̀dì 12 láti wọn fi yín sọ àìmọ́ bínú àmọ́ ó tí gbọ́ báyìí náà tí gbọ́ tí gbọ́ o so láti lọ wà bẹ́ẹ̀ ìlú bọ́ọ̀lù mọ́làmù rí pé gbogbo tó ń ṣe yẹn èyí tí mọ́làmù ń ṣe láti fi ṣàǹfààní fúnra wọn. Báwo tí wọ́n lámù gbé ọ̀gá bá wá fún ọbẹ̀? Ọ̀gá tó máa lámú sùkú ṣẹ́ẹ̀kẹ́ yín náà lọ́lẹ̀. Tó máa lámú sùkú náà. Bọ̀ àbùkù dáadáa ti ń bọ̀ ọ́. Àákùnrin ni tó ń ti bẹ́ẹ̀. Tí wọ́n lọ́mọ ayé àgbẹ̀ bá wá fún ọ lọ́wọ́. Báwo ló yẹ sáré kó fún gbà wọn tó wà nínú mọ́tò wọn ti pé tán? Ìyẹn tó máa lámù yẹn. Wọ́n rí wípé irú tí ìṣesí tẹ̀mí ní. Òun ni mọ́lámù ní wáyé nífẹ̀ẹ́ o. Mọ́lámù lè ti béèrè. Mọ́lámù ìtọrọ nǹkan. Mo mọ̀ inú náà mọ́lámù ìtọrọ nǹkan. Àyàfi tí mọ́lámù lè fi béèrè nǹkan ni tí ó tún sọ́pọ́ọ̀tì ẹ̀sìn tàbẹ́lòmíì. Nǹkan lè béèrè nìyẹn. Ṣùgbọ́n náà àwọn afọ́sọ̀pá lọ bí náà béèrè rú mi náà. Ọ̀gbọ́n àwọn táwọn yẹn ti ń dára bò yẹn. Ẹ̀bá wa sí bá ti bá wa sáwọ́. Ó yé mi ò nífẹ̀ẹ́ wọn nìyẹn. Àwọn náà sì mọ̀ pé kí n tó gbé lọ́wọ́ tó o lè sọ pé ìwé tuntun náà. Gbogbo ẹni tẹ́ ti yọ wá pàmò àwọn ti àwọn òmáì. Torí ìmọ̀ ìpè wà láì wọ́n tún náà ni wọ́n ti dọ́dọ̀ lọ. Ṣé ìwọ tó bà wá gbà kò sáàtàn mi? Ìtẹ́bí mọ́ ni kí n sọ́kọ́ lọ́sọ̀ kí n sọ̀rọ̀ àǹfààní. Ní o, ìgbọ́n níwọ̀n àgbà ìmí gan mọ̀ pé mo pọ̀. Ní táìmù yìí ìyàwó mẹ́ta, ọmọ mọ́kànlá, tó rò bọ́rọ̀ wọn. Mo sẹ̀rọ̀ pé bàbí ìwà, táwọn ìbáwọ̀ tó jẹ bá láìpẹ́ èèyàn, bóyá torí tẹ́ ẹgbẹ́ gbà ní èyí ṣe wà láì tó jẹ́ kí n sọ̀rọ̀ rẹ̀ yìí nǹkan òkèrè gan. Tó bọ́lọ̀ wà ní ìdúpẹ́ fún ara. Gbogbo àlọ́ sọ, kí mo tẹ́ wá ti pé lòdì tó jẹ́ báláàmù gbogbo àtọ́ mọ́. Wọ́n yìí lé ṣe ń bí ìmẹ́ tí ń pèsè fún. Báláàmù ló mẹ́ tí mo lè pèsè fún. Tọ́lọ̀ bá mi dúpẹ́ fún wọn. Ọ̀wá ní pọ̀jù tọ́lẹ̀ sí lọ́nà tọ́lọ̀ bá wa sà. Tọ́lọ̀ kọ́ bá wa kẹ́ wọn. Kó bá wa jẹun. Mo ti lọ́kùn kẹta wá fẹ́ sí bí wọ́n wà níbí. Àmọ́ ọlọ́run bá ṣe kí ni o. Ọ̀dà ọ̀láyà náà bá ọ̀kadà rẹ̀. Ọba alákọ̀ọ́ náà máa dúpẹ́ fún ẹ̀sìn bá wa sọ̀rọ̀. Bákan náà, Ọ̀túnba mo fẹ́ mọ̀ fún lọ báyìí. Kí tó lọ ọ̀dọ̀ ẹ̀jọ̀ sọ́wọ́kà ń gbọ́. Ọ̀dọ̀ jẹnẹrétọ̀. Okay. So, Ọ̀túnba ọlọ́ba tó gbẹ́ fún un. Ìgbà táwọn ọ̀sán tí wọ́n dé, Ọ̀túnba yìí tẹ̀ ń wo ìwọ́n dúró. Wà láì, wọ́n dúró. Wọ́n dá ìfòròjọ́ yẹn bíi ilé ṣàdúrà yìí tán. Wà láì, àwọn fámìlì mi náà sì mọ rírì yín. Ọmọ rírì yín gan. Torí tó táwọn olè dé lóru. Bálámù, mo ti pàdé lẹ́tọ̀.
ló ṣẹlẹ̀? Ó wá pàtí ní. Ẹyẹ lọ. Ó ti bá. Torí bá táwọn yẹn débi olè lóru. Mo mọ̀ wípé tán bá wá ní ìsìn pálámọ̀ ní ìlú. Yóò ṣe padà. Wọ́n máa bá lọ. Àǹgbọ́. Malamu ni yóò continue sí wọn. Malamu ẹja mọ̀ fẹ́ ló sọ. Kò sí ṣẹ́. Ókè wọ́n ti fẹ́ wọ́n ti wá yọ. Nígbà táwọn olè dájé lóru gbà Málámù ṣé tó bá wá ní ìsìn tó lè rí bẹ́ẹ̀ sí. Ẹ̀wọ̀n lè jẹ́ àwọn kò lè wá rú ẹ̀mọ̀ tó náà wà kan láìpẹ́. Wọ́n pé wá lóòótọ́ o ṣùgbọ́n o sọ pé ẹ̀wọ̀n ìṣọ́bà ẹ̀yìn ò sí ìgboro wọ́n pé wá ṣùgbọ́n wọn pé lọ àti bí nǹkan kan ṣe wọ́n Ọlọ́run ló mọ bó ṣe sọ̀rọ̀ wọn. So Ọ̀túnba Akin ọlọ́ba mi dúpẹ́ fún yín o ọlọ́ba mi dúpẹ́ fún yín. Bákan náà bàbá wa Barrister Yaradua fine boy lawyer àwọn náà wọ́n máa dúró gbogbo ìgbà ní lórí gbogbo nǹkan tá à ń fa wàláhì wọ́n máa dúró. A tún wá jọ sí ájì ní táìmù kan aláràfáà mi ni wọ́n kọ́nà kó bá mi ṣe dáadáa fún wọn kọ́nà kó bá mi dúró tì wọ́n. Kódà bọ́n ṣe ń ṣe ká ilé mọ̀ wípé èèyàn ńlá bá òun ni wọ́n ní bá a ṣe jọ ń ṣe níbẹ̀ kọ́nà kó bá mi dúró tì wọ́n. Bákan náà àwọn bàbá wa Barrister US imam ẹlòmí ò gbá ìgbà tó lóò gba nǹkan kan lákàdìbì fọ́ọ̀sì fún ọ ní nǹkan kan ń bẹ̀ tó ń ṣe fọ́nà ó sì ájá wọn ni ló wá kó wá ó sì tún lè ṣe akadìbì ohun tó mọ̀ ní wípé àwọn tó rí náà ní fámílì mi àtìgbà tá a ti mọra láti jọ ń ṣe a sì jọ ń ṣe bíi kíni o bíi fámílì mi Barrister US imam ọlọ́ba wa dúpẹ́ fún yín o ọlọ́sì bá wa dúró tí yín Mike yìí ẹja ẹmọ gbà lọ́rọ̀ bá máa wò wípé bọ́yá nǹkan ti fi ṣiṣẹ́ nínú ilé ọlọ́ba wa dúró tí yìí ọlọ́ba wa ṣe dáadáa fún yín gbogbo àwọn ìtẹ́ ti ṣe àti ìtẹ́ ẹ̀sìn tó ń ṣe kódà àwọn tẹ́ẹ̀tù mọ́ ṣe lọ́nà àwọn aláàtàsí ń fà yìí ọlọ́ba wa dúró tí yìí o bákan náà àwọn Barrister Bayero bàbá jẹ́jẹ́ ọlọ́ba wa dúpẹ́ fáwọn náà wọ́n máa ń wọ́n sì jẹ́jẹ́ nù. Simple but complex. Simple but complex. Kò sí gbogbo àwọn tó ń bẹ́ ń bí táwọn akádìpò ló kọ fún wọ́n bẹ̀ sí ń bẹ́nu wọn ó wà ń bẹ́nu wọn fine boy lawyer ń bẹ́nu wọn. Bọ́lá bá mi dúpẹ́ fáwọn náà. Gẹ́gẹ́ sẹ́yìn láìpẹ́ wọn wá sáré pé mi pé àwọn gbọ́ information kan o ibo ni mo wà kíní kankan kan kí wọ́n very very careful wọn ní bàbá ìwò kò sí nǹkan kan ibi tí mo bá dé kò sí kú tí ó pàgbà mu wà báyìí láàní bá olórí ẹ̀ bẹ́ẹ̀. So adúpẹ́ mo dúpẹ́ fún yín mo wá fi yẹn kí gbogbo àwọn tó wà ní orí ìjókòó ó sì kú bàbá wa ìmáàmù látàlápùpù gbọ́dọ̀ kí àwọn náà àwọn lè mọ̀ pé ọ̀rẹ́ ìjọ là wà ìmáàmù lẹ́yìn náà láàyè ibi tẹ́yìn náà ti wá ní àdúgbò tí mò ń gbé tẹ́lẹ̀ wọ́n sì ṣe dáadáa kọ́nà kó bá mi dúpẹ́ fún wọn àti gbogbo àwọn tí wọ́n jọ wá pátá bàbá wa chairman ní àtàwọn tó kùnà kọ́nà bá mi dúpẹ́ fún wọn. Bákan náà bàbá wa ìmáàmù gbogbo akadìpù Academic Central Mosque ẹgẹ tí ó yàtọ̀ sí academic ó yàtọ̀ sí national clinic academy ẹ mọ̀ tó gbé mi ò tí ì gba fọ́ọ̀mù rẹ̀ tí ì dé mọ gbogbo ẹ̀ dáadáa kámọ́dọ̀ papọ̀ wọ́ọ̀dù so ọlọ́ba mi dúpẹ́ fẹ́yìn náà ẹni tí ni wọ́n máa ń dùn sí nǹkan dáadáa gbà àti kí àwọn ẹni tí ni wọ́n máa ń dùn sí nǹkan dáadáa òun làwọn náà
ọlọ́jọ́ lè wà ní dúpẹ́ fún ní wà ní sí dára fún ó kù àbáwá kan náà tí mo fẹ́ kí wọn aláàjì wa Miftahuddin Ọláwọyìn ọlọ́run tó wà ní dúpẹ́ fáwọn náà kódà wọ́n sì ẹ̀ ti dé wọ́n ti dé ti pẹ́ súpò mo kẹ́yìn náà o tó ní gbọ́dọ̀ mọ́ kí tó yẹ kí ni wípé wọ́n mọ́ sí àwọn àpọ́nlé kan fún mi kó àwọn wò pé àbí málàmù ló fún wọn ní instruction pé kán mọ́ mi lé bá ní tẹ́lẹ̀ mi bá fẹ́ wò pé nǹkan kí ní sáfà yìí ní ìyá mẹ́ta wọn ni ìyá mẹ́ta mọ́ bọ́jáde wọ́n mọ́ sápọ̀lé fún mi gan débi wípé àwọn míì ti ń pè mí ní bíi ọwọ́ ọ̀tún málàmù àmọ́ ẹ má pè mí lọ́wọ́ ọ̀tún málàmù èmi gangan málàmù torí àjọ wà ní ọlọ́run sì ní ìdárẹ́ nìkan kan wá a lè kí gbogbo wa náà pátá ọlọ́run lè bá wa dúró tí yìí ó kùn kẹ́yọ́ kan tó yẹ kí n ṣe bọ̀sábàkà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tí wọ́n fi rí ìgbẹ́ tí wọ́n ń ṣe ẹ má bínú gbọ́rọ̀ mi pọ̀ ṣùgbọ́n ní inú ẹni ò kì í dùn kápámọ́ra subhanaka Allahumma wa bihamdika mo kí ẹ̀yin náà tẹ́ẹ̀bì inú mọ́ ẹ má bàa dé torú àwọn náà ṣe kíní wọ́n wá rò pé kí àwọn náà dì sáàfù kí n kí àṣùgbọ́n tó ṣèbí ni pé gbàtẹ́ ti gbówó sẹ́yìn kí nìkan mọ́ bí kọ́lọ̀kù bá wa dúpẹ́ fún yín láàrín ọ̀là lánàá wọ́n là ń wọ̀ta ìlà ìlà ṣùgbọ́n ìjọ jáde pé kíní yẹn ṣiṣẹ́ káwọn fà tó tọ́ ti mọ̀